Africa Content TV. Gbogbo wa ká péjú sí ilé mi. Káàbá ló tuntun 2023 ayẹyẹ wa sí i. Pàtó tuntun sọ̀rọ̀ díẹ̀ ní gbogbo wa. Ìkẹyìn oṣù nínú ọdún òun máa wáyé. December 2022. Mo wá bẹ̀rẹ̀ ọlọ́run wa. Gbogbo tó tẹ́ wọ́n mi, etí tó ń gbọ́ mi nílé. Kájọ máa ṣàkóso wo. Àrùn ìgbà ọ̀run yẹn lọ. 2022, ọlọ́run ti ṣe owó ẹ̀ ní gbogbo wa láti January. Inú oṣù kejì ní aláwọ̀ yìí. Yorùbá ọjọ́ tó kù tó wáyé, mo tún bẹ̀rẹ̀ ọlọ́run, mo bẹ̀rẹ̀ ọlọ́run wa, mo bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀sìn. Ẹ̀yin ọlọ́wọ́ yìí, ẹ̀fọ́ ọlọ́wọ́ ẹ̀yọ́ lẹ́sìn. Àdúrà ló ń gbà. Kí máa ṣáàtàrà ẹ̀dí. Gbogbo àwọn ẹni mímọ́, ẹni ọlọ́run pátápátá, nínú ẹ̀sìn ìmọ̀lẹ́ àtẹ̀sìn gbàgbọ́. Gbogbo wọn náà nígbà àdúrà rọra wọ́n. Nígbò máyé, bá a bá padà tàbí tọ́lọ́wọ́ bá là ń ṣe o. Kò lè kó nínú ọ̀lẹ́ ilé ní wọ́n yọ ọ̀nà bá. Ṣùgbọ́n kátorí ìfọ́ ọlọ́run. Òun náà lápárí, òun lají, òun lálájí, àfọ́rí, mọ̀rímọ̀rí tó mọ̀rí ọmọ, abíyèsí ẹlẹ́kùnrin wáyé. Òun ti ṣe ṣẹ́kù fi níre. Lọ́dún láti January títí dé December. Ọmọ ìjẹ́ ń bọ́ ìyẹn lọ. Ìyá mi àlùmọ́ tó ṣáàbì àwọn akéré lórí. Ọjọ́ ìtọ́kalẹ̀. Ó bẹ́ẹ̀ fi ìrìnàmí o. Ó bá bí ẹnu ẹyẹ. Ẹni tọ́lá ó sàárè lọ́wọ́. Ẹyin náà bẹ̀rẹ̀ àwọn ẹyọ à. Kábíyèsí máa rẹ̀. Ẹ̀yin ọba lábẹ́. Ìwà yìí sọ̀rọ̀. Òjòkù. Olówó mo máa ń jẹ́ ìwọ́n o pẹ̀lú yẹ́. Bí mo ṣe gbà ládùúgbà. Àwọn ojú ọlọ́run ọba ọ̀rọ̀ orílẹ̀. Torí bá wọn bá lábẹ́ àwọn olójú ọlọ́run. Kábíyèsí alára wọlé. Kábíyèsí ẹlẹ́kùnrin ó wọlé. Ẹ káàbọ̀ aláìlúwà tó bá díẹ̀ ìdání. Ọba ìlú wàhálà ìbí. Ọmọ òògùn sanwó. Lẹ́ẹ̀kan ìyálàjẹ wọlé. Ìyálàjẹ òògùn àpátápátá. Ó yẹ pẹ́ẹ́pẹ́ ọlọ́run lòdì àyàkọ́ládé. Àwọn obìnrin ilé inú ààrùn ayé kú jẹ́ ara bí. Ìyálàjẹ àwọn kábíyèsí ẹ̀mí ìrìnsà àti ẹ̀sìn ìpọ́nlé. Ọ̀pẹ̀ ọ̀pẹ̀ rẹ̀ o.
ọ̀pẹ̀ lọ́pẹ̀ yóò. Ọ̀pẹ̀ lọ́pẹ̀ rẹ̀. Ayé máa ṣe é ṣe ọ̀rọ̀ bàbá ló bá mi ṣe. Ọ̀pẹ̀ lọ́pẹ̀ rẹ̀. Ọ̀pẹ̀ lọ́pẹ̀ rẹ̀. Ayé máa ṣe é ṣe ọ̀rọ̀ bàbá ló bá mi ṣe. Ogun ni wọ́n rọ̀gùn lẹ́yìn. Àwọn ènìyàn wọ́n ṣe kọ́kọ́ ṣe bẹ̀rẹ̀ ọkùnrin bí lọ́jọ́júmọ́. Ṣùgbọ́n ẹlẹ́dùn máa lọ lọ́wọ́ ló kó wa yọ.